ó mà ṣe o tírélà kẹ́rù rẹ̀ jábọ́ lórí bíríìjì ọ̀tẹ̀dọ́là ó pa ẹnìkan. ogun ìjáde ìwọlé ti ja ọkùnrin kan tí kò tí ì sẹ́ni tó mọ orúkọ rẹ̀ títí dàsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ. abẹ́ àpò ìyẹ̀fun wíìtì ni wọ́n ti yọ òkú ẹ̀ lásìkò tí tírélà tó kó ẹrù ọ̀hún rẹ̀ jábọ́ lójijì lórí bíríìjì ọ̀tẹ̀dọ́là nítòsí ibùdókọ̀ bẹ́gà nípìnlẹ̀ èkó òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 yìí lásìkò tí winiwini òjò ńlá tó rọ̀ láfẹ̀mọ́jú ọjọ́ náà ń wáwọ́ ní ìjàmbá burúkú náà wáyé. títí dàsìkò yìí ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ lórí bíríìjì ọ̀hún pẹ̀lú bí ẹrù tó dànù nínú ọkọ̀ tirẹ́là náà ṣe dí apá kan ọ̀nà márosẹ̀ ọ̀hún pa nígbà tí ìdajì ọkọ̀ tirẹ́là náà ṣubú yakata sórí bíríìjì tí orí àti ìdajì yòókù sì ń rọ̀ dirodiro sí ẹ̀gbẹ́ afárá ọ̀hún. akọ̀wé àgbà àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípìnlẹ̀ èkó Lagos State Emergency Management Agency LASEMA dókítà olúfẹ́mi òkèọ̀sán ìtólú lásìkò tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ sọ pé níṣe ni tirẹ́là náà ń gbìyànjú láti má ṣe forí gbárí pẹ̀lú ọkọ̀ kan tó wà níwájú ẹ̀ lásìkò tó ń já fírí ìbọ̀ lórí òkè tó gba iwájú ilé epo mobile kan nítòsí bíríìjì ọ̀tẹ̀dọ́là ọ̀hún kọjá. àmọ́ awakọ̀ tirẹ́là ọ̀hún kò lè káwọ́ ọkọ̀ náà mọ́ torí ẹrù rẹpẹtẹ tó kó sẹ́yìn fì í lọ́wọ́. èyí ló mú kó forí sọ kọnkéré tí wọ́n ṣe sẹ́gbẹ̀ẹ́ bíríìjì náà ló bá ṣubú yakata lágbède méjì kọnkéré náà lọ́nà àti yà sí ẹ́sítéètì ọ̀tẹ̀dọ́là lẹ́kọ̀ọ́. ó ní ọ̀dọ́mọkùnrin kan táwọn mọ orúkọ ẹ̀ pàdánù ẹ̀mí ẹ̀ sínú ìjàmbá náà. ó jọ pé ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn ọkọ̀ tó ń ṣiṣẹ́ pẹ̀lú tirẹ́là náà ni. a ti lọ gbé katakata iléeṣẹ́ wa wá láti wọ́ àwókù tirẹ́là ọ̀hún kúrò lójú ọ̀nà kí lílọ bíbọ̀ ọkọ̀ lè já geere lọ́nà yìí. àmọ́ ní báyìí a rọ gbogbo àwọn onímọ́tò tó fẹ́ gba ọ̀nà yìí láti wá ọ̀nà míì gbà tàbí kí wọ́n sì mú sùúrù náà ká lè ráàyè yanjú ìdàrúdàpọ̀ tó ti wáyé lórí bíríìjì náà gẹ́gẹ́ bó ṣe wí. kò tí ì sẹ́ni tó mọ ibi tí awakọ̀ tirẹ́là náà wà bẹ́ẹ̀ ni wọ́n sì ń palẹ̀mọ́ àwọn fúláwà àti wíìtì tó dànù yẹ́lẹyẹ̀lẹ sí gbogbo agbègbè ọ̀hún. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.